wípé Sàkámọ́ ò bá wọn bẹ̀rẹ̀ Ògo Ìlọrin, òótọ́ ni, wàláhì wọn ò parọ́. Èmi náà sì fìgbà kan sọ rí wípé mo bẹ̀rẹ̀ pẹ̀lú wọn, Ṣẹ́gẹ́t ìsọ́rí pé mo bẹ̀rẹ̀ pẹ̀lú pé àjọ bẹ̀rẹ̀ rẹ̀ ìsọ́rí kẹ́ bá wa ṣí ara rẹ̀ ni, because àsìkò clarification la wà tí gbogbo ayé ò mọ̀ ta ní ń sòdodo ta ní ń parọ́. Tó bá jẹ́ pé àwa là ń parọ́, ẹ ṣeun ẹ̀yin tẹ́ ń sálámà, wa alaikum salam. Alájọ Abdulmajid ẹ káàbọ̀, Yusuf Nishama ẹ káàbọ̀. Àsìkò yìí ni ẹ mọ̀ bóyá àwa là ń lo orúkọ Ìlọrin láti máa fi ṣe ìwà tí ò dáa, àbí àwọn apá kejì ní ń lo orúkọ Ìlọrin láti máa fi ṣe tí ò dáa. Ọ̀rọ̀ ìjà kọ́, wàláhì ọ̀rọ̀ yìí kúrà kò yẹ kó mú jà dání. Ọ̀rọ̀ tó yẹ ká ríra wa, ká tún sálámà síra wa, ká dẹ̀ rẹ́rìn síra wa ni. Ṣùgbọ́n ká yọ ohun tí máa ń jẹ́ òdodo ọ̀rọ̀ ká sọ fúnra ra wa. Ká jẹ́ kí tí ojú bá ń sinpin èèyàn máa yọ hàn ojú ni, kójú lè mọ̀ pé tóun ń ṣe, kójú lè mọ̀ pé kò dáa. So ìyẹn ni mo fẹ́ ká ṣe láàrin ara wa. Wàláhì ọ̀rọ̀ yóò mú jà dání. Kò sì fàjà láàrin Ìlọrin sí Ìlọrin pẹ̀lú ẹ̀yin tẹ́ ń pè tẹ́rù ń bà yín pé ìjà ní Ìlọrin sí Ìlọrin kankan rárá. Wàláhì kò yẹ lọ́dọ̀ tèmi o, àti lọ́dún ní sáìdì ibi tèmi belong sí o. Wàláhì kò mú ìjà dání, kò mú jà dání rárá. Ìlọrin ò sì ní wàhálà kan láàrin ara wa ju wípé ẹnìkan ṣoṣo péré náà ní ń dá wàhálà wálẹ̀. Ẹni tí ń sì ń dá wàhálà wálẹ̀ òun tó bá jẹ́ pé iṣẹ́ tọ́lọ́run ló gbé lọ́wọ́ tòótọ́, ó yẹ kó ti rí wípé ọ̀rọ̀ òun ní ń dá wàhálà lẹ̀, kó wá wò wípé ọ̀rọ̀ mi ní ojú àwọn ọmọ ìyá méjì ò gbọ́ra wọn yéyìí, ókè kí ni tẹ́ ẹ fẹ́ gan-an, tẹ́ ẹ fẹ́ kí n ṣe lérí ọ̀rọ̀ yìí, kó sì ṣe kọ́rọ̀ sì tán, but kó sọ wípé ó fẹ́ ṣe nǹkan tó ti yé báwọn, kó o má ṣe, kó sọ pé ó fẹ́ ṣe nǹkan kó sì máa tẹ́ ẹmọ bípa kó ń ṣe ní public, ìyẹn gangan ni ń dá wàhálà lẹ̀. Àwùjọ àwa olóríire backup page ìmọ̀ bóyá original ni àbí fake, in claim pé mo mọ genesis ọ̀rọ̀, in claim ẹnu yìí tó sojú mi náà ní ń dá sí mbẹ́, ẹ sì gbọ́ mi yé nísìn, in claim ẹ̀ rárá ń bẹ lára tí mo wá sọ ní ọ̀sán yìí, ẹ ṣeun ẹ̀yin tẹ́ sọ pé clear. Èmi ò claim pé mo bá wọn bẹ̀rẹ̀ Ògo Ìlọrin, ń sọ ìgbà tí mo bẹ̀rẹ̀, ń sì jẹ́ kẹ́ ẹ mọ ìgbà tí ọ̀rọ̀ tá ń fà yìí ìgbà tó bẹ̀rẹ̀, ẹ fi mọ̀ wípé mo mọ̀ sọ̀rọ̀ náà nígbà náà, mo mọ̀ sí ọ̀rọ̀ náà. Ó rẹ̀ ní sọ pé Sàkámọ́ mọ̀ sí ìsọkúsọ lẹ́ ń sọ, yín clear rẹ̀ nísìnyí tẹ́ fi mọ̀ pé mo mọ̀ sí. Mi ì parọ́ o, Ọlọ́run nìkan walillahil kamal, àmọ́ ibi tẹ́ ti mọ̀ wípé mo mọ̀ ń pa rẹ̀ ẹ gbọ́ nísìn. So ẹnìkan péré òun náà ní dá wàhálà wálẹ̀. Kódà ẹni tí mo ń sọ̀rọ̀ rẹ̀ lánàá, mo fọba tó dá mi búra, bọ́lọ́dà mi ni wọ́n dáadáa, aṣáájú ni wọ́n sì mi. Ṣùgbọ́n tọ́rọ̀ bá di ọ̀rọ̀ òdodo, ìtẹ́ dọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ó béèrè nípa rẹ̀, tẹ́ ẹ gbọ́dọ̀ mọ kí ni tẹ́ wí fún Ọlọ́run. Èyí sọ ọmọ ìyá débi tí ó mú wọná, èyí ò gbọ́dọ̀ bẹ̀rù èèyàn kó wá fi ṣe Ọlọ́run. So ti yá báwọn, ó ṣe ti gbọ́ báwọn. Ibrahim Suleiman Imam, please sir, can you return his arch ticket to Babolowo? Tí Babolowo bá sọ pé torí rẹ̀ làwọn fi fún mi lónìí, mo rẹ́dí àti return ẹ̀. Mo fi ọba tó dá mi búra, tẹ́lómi ó sì rán mi lónìí. So àmọ́ bàbá ò sọ fún mi pé torí rẹ̀ làwọn fi fún mi. Tẹ́lẹ̀ gan èmi gan ti dóńdó wípé tán bá ní torí ẹ̀ ní mi ní lọ. Àmọ́ wallahi summa billahi alladhi la ilaha illa huwa, bàbá ò sọ pé torí rẹ̀ làwọn fi fún mi. Wọ́n ní báwọn ṣe máa ń ṣe tọ́lọ́run táwọn. Tó ti yé báwọn. Ibrahim Suleiman Imam, ẹ pé mo dá yín lóhùn pẹ̀lú àpọ́nlé, ẹ bá ti wá fẹ́ àbùkù, ẹ̀tún kọ̀ọ̀kan mi ní sì rọra búlọ̀kù yín. Ẹ má distract mi, ọ̀rọ̀ àjò sí nínú ọ̀rọ̀ tá ń fà, kò sínú rẹ̀ rárá. Èmi gán lè lọ fúnra mi, mo lè kówó lẹ̀ lọ fúnra mi. Ọlọ́run kẹ́ mi níwọ̀n bá. So ti yé báwọn, wallahi Al-Qur'ani ni. Tẹ́ni tó fún mi ní hajj wá sọ pé torí rẹ̀ làwọn fi fún mi lónìí. Lọ́rí. Al-Qur'ani Ọlọ́run ni mo fi búra yìí, ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ́nu rẹ̀, òun ni mo fi búra. Tó bá sọ pé torí rẹ̀ làwọn fi fún mi lónìí, ń sì yọ̀ǹda rẹ̀. Ó dà wá tẹ̀ wá di kàráǹgídá pé ìwà lọ lọ́dún yìí, ṣé ìsá ti kú? Ẹni Ọlọ́run bá pè ní máa lọ, ẹni Ọlọ́run ò bá pè kì í yá náà nù. So ti yé báwọn. Wallahi mo rẹ́dí, okay, ajá Adam Àyìnlá, masha Allah. Mo dín náà ló jẹ́ mi náà dáhùn báwọn. Wallahi summa billahil azim, tó bá sọ wípé torí rẹ̀ làwọn fi fún mi, yín sì ní yẹn lọ́mọ. Àmọ́ wallahi bàbá yẹn ò fún mi torí ẹ̀, n ò sì dúró rẹ̀, tó bá pẹ́ ni tó fún wa torí rẹ̀ ni bí wọ́n ṣe rí pé àwọn ti fún wa yẹn, tá a sì ń ṣe ìgbésẹ̀ wa lọ́hùn, wọ́n ti ní wọ́n ti gbà, máa gbà tí wọ́n ti sanwó ni. Wallahi wọ́n ti sanwó ájì yẹn láti December 30 last year 2024.
nítorí wípé àwa náà wò pé àbí wọ́n fẹ́ fi kíní kí wa ni àbẹ́ fi dè wa ni òun ló jẹ́ kí ní òjáwa náà sọ wípé èèyàn fún wa mọ́ ká débi táwọn yóò tiẹ̀ wá gbọ́ ló ní àkànní lọ náà ẹnìkan kò sí ní gbọ́gbọ́n fún wa ní kankan àmọ́ wàláhì bàbá náà sọ pé liwaji illahi la nuridu minkum jaza'an wala shukura pé báwọn ṣe máa ṣe tàwọn nù mo sì mọ̀ pé bí wọ́n ṣe ń ṣe tó tọ́nù látara ọ̀rẹ́ mi tí wọ́n fún ọmọ rẹ̀ tó ti yé báwọn ẹ jẹ́ ká máa bá ọ̀rọ̀ wa lẹ́dá kẹ́ má fi kọ́mẹ́ǹtì yẹn distract mi ní mọ̀ bóyá ọ̀tá ni àbí bóyá ọ̀tá ni ń sọ̀rọ̀ bóyá ọ̀rẹ́ ni so ní wípé àwa àti àwọn brọ́dà wa yìí níjà kankan àgbàyàwó ara wa àpọ́mọ ara wa àgbà dúkìá ara wa àbúra wa ṣùgbọ́n èèyàn kan péré òun náà ní ń dá ní òjá gbọ́ra wa yìí àmọ́ tí mo wá lọ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lérí òun náà ní wípé ẹ̀rí pé tó wú gbogbo ọ̀rọ̀ yìí kalẹ̀ Malam Yusuf Adépọ̀jù àwọn ni wọ́n bá àfá Habibullahi Saboyaro àwọn ni wọ́n bá sọ̀rọ̀ wọ́n sì ń jẹ́ kó yé àfá wípé Ògo Ìlọrin tí àfá ń bíjà yìí pé àwọn náà ò dúró déédéé wípé wọ́n béèrè mọ́tò lọ́wọ́ Insaka àfó wá bìlíìfù wọn kò bìlíìfù ọ̀rọ̀ náà bọ́ sẹ́mọ̀ èèyàn gbọ́dọ̀ wádìí nǹkan ìwádìí làfá wa ṣe dé ọ̀dọ̀ wa tó ti yé ìwádìí làfá ṣe dé ọ̀dọ̀ títí wa tá a fi wá ṣàlàyé fún gbogbo ayé lórí wípé bí wọ́n ti wí fún àfá Habibu ó lè jẹ́ pé gbogbo èèyàn náà ló ti gbọ́ bẹ́ẹ̀ àti pé awuyewuye ọ̀rọ̀ yìí ó ti wáyé rí tí mo ti jáde ńgbà náà tí mo ti wá clarify ọ̀rọ̀ náà kí ló wá jó kàn mí ẹ̀yin tẹ́ ń sọ wípé mi ò mọ genesis ọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ ní wípé fídíò mi wá ní Malam Yusuf Adépọ̀jù ni wọ́n fi ṣe evidence fún àfá Habibullahi Saboyaro gẹ́gẹ́ bí àfá ti sọ wípé ńgbà táwọn wá sọ pé àwọn lọ́rọ̀ náà rí bẹ́ẹ̀ kankan tá a tún ṣe fídíò tá a tún ṣàlàyé wọ́n á sẹ́ndì fídíò mi sáfà Habibullahi Saboyaro láti fi ṣe evidence pé PR Ògo Ìlọrin gan sọ bẹ́ẹ̀ ni mo fi wá jáde tí àfá Habibu wá ṣe interview fún mi mo fi ní tí Malam Yusuf sì wá ṣe pé ó sì wá dùn mí wípé àfá lè pè mí kán wádìí nípa fídíò àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn gangan ó yẹ kí wọ́n mọ̀ wípé fídíò yẹn wọ́n gé ni ọ̀rọ̀ tí ò ju 5 seconds lọ kò possible náà kí ẹ fẹ́ sọ̀rọ̀ kó wá sọ̀rọ̀ 5 seconds so definitely sentence ò tí ì pé nínú ọ̀rọ̀ náà tó ti yé báwọn àwùjọ àwọn olóríire ìmọ̀ ayẹ̀kú náà original awil fake tó ti yé ṣé ní evidence lọ́wọ́ but with due respect why did you always disrespect Dr. Alfulani listening to his program yesterday he addressed you with respect ṣé ní evidence lọ́wọ́ wípé in disrespect wọn ẹ mọ̀ gbọ́ mi lọ ẹ mọ̀ tẹ́ bá fẹ́ béèrè question lọ́wọ́ mi ẹ bẹ́ẹ̀ lè chat mi ẹ mọ̀ distract mi so ti yé báwọn certificate so nídìí eléyìí ó ní wípé nígbà tí Malam wá sẹ́ndì fídíò mi sí àfá gẹ́gẹ́ bí evidence ni mo wá fi ń ṣàlàyé bíbá pé Malam ò bá sì wá pè mí èyí tí wọ́n fi wá ń lo fídíò tí wọ́n gé ṣe báwọn náà mọ̀ tí wọ́n fídíò tí wọ́n gé ṣe bẹ́ẹ̀ mi gan ti pè wọ́n lérí fídíò wọn kan rí tí ń gbà tí àwọn oníṣẹ̀ṣe ń bú wọn tí mo ń defend wọn tí mo béèrè lọ́wọ́ pé fídíò báyìí mo rí wọ́n lẹ́ bú Jésù ń bẹ̀ wọ́n dẹ̀ ní pé kí n má dáhùn pé wọ́n gé fídíò yẹn ṣẹ́gẹ́tì wọ́n sọ bẹ́ẹ̀ fún mi so irú ẹni tó pè wọ́n fún nǹkan báwọn tó dẹ̀ ń dìfẹ́ǹdì wọn níbi èébú àwọn tí ò tiẹ̀ tó gbá tẹ̀sẹ̀ wọn káwọn náà lè pè mí lédi irú ọ̀rọ̀ báwọn tí wọ́n fi ń ṣe rẹ́fẹ́rẹ́nsì fún àfáwà Saboyaro so fídíò yẹn òun ni mo wá ṣàlàyé mo wá sọ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ìgbà tí mo sọ àwọn ọ̀rọ̀ yẹn mo wá rí àwọn ọ̀rọ̀ míì tí ń takò tẹ́ bá wo táìtù tí mo sọ fídíò tí mo sọ rẹ̀ mo ní ọ̀rọ̀ náà kò le rárá ọ̀rọ̀ náà ò le ọ̀rọ̀ tó ṣe ṣàlàyé ni kí ni ọ̀rọ̀ náà ni wípé ẹ̀rí pé ńgbà tí brọ́dà mi tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Insaka yìí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lérí fídíò wọn wọ́n sọ bí wípé wọ́n sọ wípé Sakamo ò bá wọn bẹ̀rẹ̀ Ògo Ìlọrin òótọ́ ni wallahi wọn ò parọ́ èmi náà sì fìgbà kan sọ rí wípé mo bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ṣẹ́gẹ́tì ìsọ́rí pé mo bẹ̀rẹ̀ pẹ̀lú pé àjọ bẹ̀rẹ̀ rẹ̀ ìsọ́rí wàláhì ẹ bá ń gbọ́ àwọn fídíò mi dáadáa ìsọ́rí àmọ́ ńgbà tí wọ́n débì kan ẹnìkan pè wọlé sérí prógrámù wọn tí wọ́n fẹ́ fi jẹ́rìí ọ̀rọ̀ ẹni ẹ̀ ń sọ nínú fídíò yẹn wípé Sakamo ò tí ì jọyìn Ògo Ìlọrin nígbà náà àsìkò ta lọ́lọ́run ni ẹ dákun ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí yàn ǹjẹ́ nígbà kéèsì ta lọ́lọ́run ta lẹni tí péèjì rẹ̀ gbé ọ̀rọ̀ ta lọ́lọ́run jù ẹ dákun mo fẹ́ mọ̀ lábẹ́ kọ́mẹ́ǹtì kí n wo bóyá àwọn èèyàn mọ̀ ní akọsílẹ̀ Jamiu wa alaikum salam
ta lẹni náà tí péèjì rẹ̀ tó gbé kéèsì ta lọ́lọ́run jù táyé mọ̀. ìrò pé péèjì kan rìn tó péèjì mi nígbà náà, Ògo Ìlọrin ní sì ń represent nígbà náà, kì í ti pé ń dá gbé. ìbá yín sọ̀rọ̀ pé join from the beginning second or not in sọ̀rọ̀, àmọ́ intanìyẹn reference sí ni pé ìgbà kéèsì ta lọ́lọ́run ni ọ̀rọ̀ mọ́tò ṣẹlẹ̀, pé Sàkámọ̀ ò tí ì join Ògo Ìlọrin nígbà náà, sẹ́rí pé irọ́ tó fojú hàn. ẹ lákùn ẹ̀yin èèyàn tí ó bá jẹ́ pé rọ́ọ̀nì nípa ẹjẹ̀ mọ̀ o, ẹjẹ̀ mọ̀ wàláhì súnmọ́ billahi al-azim. ibi tẹ́lẹ̀ ti kọ́kọ́ mọ̀ náà nù wípé àwọn ẹni yìí wọ́n parọ́. Prince Adéwùmí bẹ́ẹ̀ ni mo dá Adéwùmí yìí mọ̀ dáadáa, ìmọ̀ bú mi gbà wọn. ẹ ṣeun wàláhì ibi tẹ́lẹ̀ ti kọ́kọ́ mọ̀ nù wípé wọ́n parọ́. kéèyàn sọ wípé ìgbà tí ọ̀rọ̀ mọ́tò ṣẹlẹ̀ àfà Sàkámọ̀ ò tí ì join Ògo Ìlọrin nígbà náà, àsìkò kéèsì ta lọ́lọ́run ni ẹgbú ọ̀rọ̀. ẹni tó bá dẹ̀ nílà aka ìkan dẹ̀ lè sọ bá ń pé mò ń parọ́ ṣá pẹ̀lú evidence tí mo mú wáyìí, gbogbo ayé ló mọ̀. ìgbà ta lọ́lọ́run gan-an náà ni Ọlọ́run ní kí ìmọ̀ jíṣẹ́ lórúkọ Lizzy Ògo Ìlọrin ni mò ń lo ẹnu Ògo Ìlọrin fi deliver message. mo ti ń ṣe fídíò before then, ìgbà ọmọ Deborah tí wọ́n pa ní Sokoto, ìgbà yẹn ni mo ti kọ́kọ́ jáde tí mo tako àwa tá à ń support pé bí wọ́n ti pa Deborah dáa, mo tako wallahi. kódà mo fẹ́ lè ní àwọn followers mi nígbà náà àwọn Christian ló pọ̀ jù wípé olódodo làfáì, pé yẹn wá connect nínú ayé táwọn èèyàn máa ń pè mí láti abroad. ìgbà Deborah ni mùsùlùmí mi sọ pé olódodo, Christian mi sọ pé ní òun èsè mùsùlùmí o, àmọ́ àfáì mo gbà fún ọ torí pé òdodo ló sọ. fídíò ìgbà Deborah yẹn, èèyàn tó wo fídíò yẹn nígbà náà ní ẹnu lọ́lọ́rọ́ rẹ̀ wàláì kìí ṣe èèyàn 100,000 ló wo fídíò yẹn gbà. ẹ̀yìn rẹ̀ lóbìnrin kan jáde lẹ́ẹ̀ bá gbàgbé, obìnrin yẹn ń sọ̀rọ̀ wípé ànábì yín yẹn tán bá dárúkọ rẹ̀ ẹ sọ pé sallallahu alaihi wasallam, pé kí ni tó máa sallallahu alaihi wasallam, pé ṣe bẹ́ẹ̀ ń tọrọ àdúrà fún ànábì yìí ni pé kọ́lọ́hún ó kẹ́ kọ́lọ́hún ó gẹ̀. lẹ́nu rẹ̀ lọ́yìn wá ń sọ fún mi pé ìwà ń sọ fún àwọn mùsùlùmí pé nígbà tẹ́ ti mọ̀ pé ànábì yín lọ́lọ́run fi tẹ́lẹ̀ náà, tí mo fi jáde fún, tí mo fi lo àyà kan tí mo sọ pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi, pé ọlọ́run gan sàṣàlátù fún ànábì. ṣẹ́gẹ́tì wípé kìí ṣe àṣàlátù yẹn lọ́lọ́run fẹ́ fi kí ànábì, bí ìṣe wípé ní àwa mùsùlùmí tá à ń ṣe àṣàlátù fún ànábì lọ́lọ́run fẹ́ ṣàánú látara ìmọ̀ àṣàlátù. ṣẹ́gẹ́tì so ìgbà yẹn mo ti ń trend. ìjọ tí wọ́n wá mú ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ìgbà tí wọ́n mú tí trend mi tí mo ti ń fún ìgbà Chief Sunday Igboho, nínú àwọn tó reply Chief Sunday Igboho, ẹ lọ wo ìgbà nínú àwọn tó reply wọn tí mo ṣe fídíò tí over 100,000, ìmí 70 something thousand, ìmí bí 53,000 ni wọ́n wo fídíò yẹn pé ní ẹni wo ló bóòdì báyìí tó ní àyà láti lè sọ̀rọ̀ sírú Chief Sunday Igboho, torí níjọ́ náà lọ́hùn Chief Sunday Igboho dàbí Ọlọ́run níwájú ọmọ Yorùbá ni. ṣẹ́gẹ́tì so ọ̀rọ̀ yẹn mo ti trend ń bẹ̀ débi pé ní gbogbo àwọn tí wọ́n jẹ́ Ògo Ìlọrin tí wọ́n wà lẹ́kọ̀ọ́ gan wọ́n ti ń wò mí wípé irú ẹni yìí ó bòdì, bóyá wọ́n ti ní plan pé táwọn bá wálé o àwọn ò wá invite mi sí Ògo Ìlọrin. but fortunately lọ́jọ́ náà níjọ́ tí wọ́n wá gbé ọmọkùnrin tá à ń sọ pé wọ́n mú yìí láti ìlú Ìbàdàn, níjọ́ tí wọ́n gbé wọlé tí wọ́n gbé wọ Ìlọrin gbàrà báyìí alẹ́ ni wọ́n gbé wọlé. èmi wá ní interest lérí kéèsì ẹ̀ mo wá lọ sí A division níbi tí wọ́n já sí, ibẹ̀ ni mo ti pàdé bàbá Bariga àtàwọn bàbá wa Òkútagídí, ibẹ̀ láti pàdé lálẹ́. mí pé wọ́n ti ń wò mí tẹ́lẹ̀, wọ́n rí mi pé ẹ̀yin náà wá sí kóòtù lọ́la kẹ́ gbé inú àwọn tó gbé alẹ́ ẹjọ́ tí wọ́n gbé dé táwọn èèyàn fi wò ó gan-an péjì mẹ́wàá ń bẹ̀. nígbà tó di láàárọ̀ ọjọ́ kejì tí mo dé kóòtù tí àwọn bàbá Bariga ń lọ tí wọ́n lọ tún tí wọ́n lò sí tí wọ́n ṣe yàn ṣàyẹ̀ṣà nípa bó ni kéèsì yóò ṣe lọ, lèmi wá ń tẹ̀lé wọn lájọ́ wá ní afáàyọ ẹ̀kẹ́ náà join Ògo Ìlọrin. ọjọ́ náà ni mo join Ògo Ìlọrin. ẹ hold ẹ̀ lọ́wọ́ ẹ hold ibẹ̀ yẹn point yẹn o. ọjọ́ náà ni mo join Ògo Ìlọrin. àjọ kúrò ní court lọ sí hòtẹ́ẹ̀lì tí bàbá Bariga dé sí, ibẹ̀ ni wọ́n pe meeting sí pé gbogbo Ògo Ìlọrin ó pàdé. ọjọ́ náà ni mo di member. Abu Gausu wẹ́ ọmọ kékeré ni ọ̀nà nígbà sọ yìí làkàìrò ti lè gbé jẹ́ fún wọn táìmù díẹ̀ sí bóyá ń padà block rẹ̀ làkàìrò ti lè gbé ní oníjẹ́ sáré àṣọ tó bẹ́ẹ̀.
ọjọ́ yẹn ni mo join Ògo Ìlọrin tí ẹnìkan ò lè deny rẹ̀ wípé irọ́ ni. So from there ìjọ tí mo join Ògo Ìlọrin yẹn kéèsì ẹni yẹn làwa ń ṣe lọ́wọ́ ní ti bàbá Olúwo Tedé wọ̀. Kéèsì bàbá Olúwo Tedé òun la lọ sí kí là ń pè kọmáǹdì fún kí ni wọ́n ń pè ọ́fíìsì àwọn ọlọ́pàá yìí ti ń jẹ́ ibẹ̀ la lọ níbi tí wọ́n gbé bàbá Olúwo Tedé lọ níbi ọ́fíìsì commissioner of police. Mo wà lérí prógrámù ẹ jẹ́ ń pè yín lérí second WhatsApp. So ibẹ̀ yẹn ni mo wà. Ọ̀rọ̀ yẹn gangan kéèsì ọmọ yẹn òun la fẹ́ kí ẹnu mùsùlùmí ó wá kò lé lórí ni a fi padà wò pé ok ọ̀rọ̀ ẹni tá a fẹ́ mú tẹ́lẹ̀ kí tẹni tí èé ṣe mùsùlùmí yìí ó tó wọ̀ nígbà tó ti wá rí báyìí ẹ jẹ́ ká sọ fún ẹni yìí kó bẹ̀bẹ̀. Ìgbà yẹn ni àwọn ọ̀rọ̀ ó ṣe mọ́tò ìgbà yẹn ló wọ̀. Hello now ṣe ẹ fẹ́ sọ̀rọ̀ lérí program. No lọ́bẹ̀ yẹn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ́ìntì mi gangan ni mo fẹ́. Wọ́n ti ń gbọ́ yín ọgbọ̀n yẹn ti ń gbọ́ yín. Gbogbo ayé ń gbọ́ yín. Ẹjọ́ torí tọ́lọ́run prógámù yìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹjọ́ mo bẹ̀ gbogbo àwọn èèyàn ẹni tó bá mọ líǹkì Kàkàkí. Ọjọ́ torí tọ́lọ́run mo dẹ̀ wọ́n pé Kàkàkí náà wọ́n máa ń wo prógámù yín. Masha Allah. Ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ nítorí pé gbogbo àwọn nǹkan tó máa ń sọ yẹn mo rí pé wọ́n máa ń wo gbogbo prógámù káàkiri. Masha Allah. Mo fi ọba tó ní wọn mo fi bẹ̀ wọ́n. Masha Allah. Mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ wọ́n. Mo fi àánú mọ́ sàlásálá mo fi bẹ̀ wọ́n. Masha Allah. Ọjọ́ torí tọ́lọ́run. Masha Allah. Àwọn àfáà wa nílọrin pẹ̀lú àwọn bàbá wa kan tó ń sọ pé kìíní nítorí wípé nísìn lóòótọ́ ìgbà tó jẹ́ pọ́mọ lọ́pẹ̀ra wọn Kàkàkí ìbí òrí láyé. Wàláì mi náà sì tún rí. Kódà ní ìṣe àjọjú sálámọ̀ rí pé sálámù àlékún wà àlékún sálámù kò ṣẹlẹ̀ rí. Gbogbo àwọn nǹkan yẹn ẹgẹ́ ti bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá tẹ̀ ti jẹ́ Ìlọrin náà ní òpèrè ní Ògo Ìlọrin kọjọ́ àwọn tó bá ń fèsì wọn tọjọ́ fèsì ara wọn tó mọ̀ pé eléyìí ń bú mi eléyìí náà bú mi èmi ò sọ kọ́kọ́ pa yẹn. Masha Allah. Àmọ́ àwọn àgbàlagbà yẹn bàbá wa Khalifa Àdàbí. Masha Allah. Àwọn bàbá agbègbè bọ́jọ́ torí tọ́ lọ́hùn. Mo fi títóbi Ọlọ́hun mo fi bẹ̀ wọ́n. Masha Allah. Mo fi ànábì mọ́mọ́ sàásálà mo fi bẹ̀ wọ́n. Masha Allah. Mo fi ṣẹ́wà alimi mo fi bẹ̀ wọ́n. Masha Allah. Bọ́jọ́ torí títọ́ lọ́hùn. Bọ́jọ́ torí títọ́ lọ́hùn. Àwọn bàbá yín tó pẹ́ bí ṣẹ̀ṣẹ̀ ń gbá wọn fúrógámù yẹn ni àwọn èèyàn ló sẹ́ǹdì ẹ̀sẹ̀ mi. Allahu Akbar. Bàjẹ́ ẹ̀ bọ̀ kí nìyẹn ẹ̀jẹ̀ ti bẹ̀ yẹn. Ọ̀wọ́n ní tó bá bú ẹ̀tù ó yá máa ro. Àrò ẹ̀jẹ̀ àwọn bàbá yìí náà làwa náà jáde sí wípé a fẹ́ dúró tì wọ́n láti protect. Masha Allah. Àwọn bàbá wa ni wọn ẹ má torí pé bóyá àwọn ènìyàn wá ń bú yín nítorí bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn tí ìjọba jẹ́ láàká yìí ìyá máa rí pé bóyá àwọn ènìyàn wọ́n ṣe báyìí ìbí náà máa ṣe tó bá ti tù wọ́n ẹ má jẹ́ ká jọ bá ọ̀bọ jáwúrà. Masha Allah. Ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ àwọn bàbá yìí làwọn gbé ju làlá protest gbogbo àwọn ènìyàn ẹjọ́ gbogbo ẹ tó bá ti ń jáde àlágbà ẹ̀gẹ́ àwọn tó bá ń bú yín tàbí báwọn ènìyàn wọ́n bú yín tẹ́ ẹ̀ gbọ́ bọ́ìsì wọn ìfẹ́ nìyẹn bú mi àbó ṣe gbé kíní kan èmi ò sọ pé kẹ má ṣe yẹn. Masha Allah. Ẹ ṣeun bàbá màgbà. Àwọn àgbàlagbà yẹn náà protest yẹn ẹgẹ́ ti bẹ́ẹ̀ yẹn àwọn bá yẹn gbogbo wọn ẹjọ́ tọ̀lọ̀ gbogbo ẹ tó bá ní jálàgbà ìlàgbà tó jẹ́ mùsùlùmí. Masha Allah. òun là á wà fún ó ṣe Ìlọrin nìkan Ìlọrin tó wá jẹ́ ìyẹn tó ní adé lórí ni. Masha Allah. gbogbo àwọn yẹn là á protest ó jọ torí tọ lọ́hùn mo fi títóbi Ọlọ́run mo fi àánú mọ́mọ́ sàásùlá mo fi bẹ̀ wọ́n. ẹgẹ́ ti bẹ́ẹ̀ nítorí pé gbogbo tó ń ṣe tó bá mọ̀ pé ìfẹ́ wa lọ ní nítorí pé mo gbọ́ fẹ́gàmù kan láìpẹ́ sí lọ́sọ̀ bàbá Bariga bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n dárúkọ èmi náà bẹ́ẹ̀ àwọn sẹ́ndì ọdún yẹn sí mi èmi náà gbọ́. Tọ́jà bàbá Bariga bẹ́ẹ̀ ẹnì kan kò sẹ́ni tó lè bìlíbù pé bóyá pé àjọ sọ̀rọ̀ rí pé àjọ sàlámà àlékún sẹ̀rẹ̀ àríkù sẹ́dà tó lè pè bọ́ọ̀dì bí ọgbọ́n ṣe ń gbọ́ bẹ̀rẹ̀ kalẹ̀. Wàláì. Ṣé ẹgẹ́ ti bẹ́ẹ̀ àdẹ̀yẹ arí ojú ayé ni mo ṣe ń sọ yìí. Èmi náà ò rí wọn rí o wàláì. Ṣé mo fi ọba tó ní ní tó bá jẹ́ pé ètò mi ni mo sọ tó bẹ́ẹ̀ pé nǹkan bí ló ṣẹlẹ̀ gbogbo tó lọ́ba bí ṣalábòsí kọ́lọ́ fi ìbò tó lọ́ba bí ṣalábòsí láyé gbogbo kọ́lọ́ fi jẹ ni àmọ́ tó bá dé fèsì wọn tó bá pàrọ̀ méjì wọ́n fèsì wọn wọ́n lẹ́nu pọ̀jọ́ jẹgbẹ́ ẹgẹ́ ti bẹ́ẹ̀ èmi ò ní o tú wọ́n lẹ̀ fún yẹn. Masha Allah. àdáadáa mi ò di wọ́n lọ́wọ́ fún yẹn. àmọ́ gbogbo àtó jẹ́ bàbá wa pátá látòkè délẹ̀ àtàwọn bàbá mi náà tó mọ̀ pé àgbàlagbà ni mo kọ́ ìjọ́ torí tọ́ lọ́hùn. ẹgẹ́ ti bẹ́ẹ̀ ìbọn tá a gbé dání òun náà ni protest pé ká protest wọn. Masha Allah. orúkọ má bàjẹ́ tí mo bá ṣe bákan ẹgẹ́ ti bẹ́ẹ̀ tẹ́ bá lẹ́ nífẹ̀ẹ́ wa tẹ́ ń bọ́ àwọn bàbá wa ẹni tó nífẹ̀ẹ́ ni
tí ò nífẹ̀ẹ́ bàbá ẹni jọ̀wọ́ pé kò fẹ́ràn yẹn náà ni wàláì kò fẹ́ràn yẹn náà ni àbẹ tó lóun nífẹ̀ẹ́ ọmọ ẹni tí ò fẹ́ràn bàbá ẹni. kò fẹ́ràn yẹn náà nù masha Allah ọlọ́run jàre yín pé. mo fi tóbi ọlọ́run mo fi tóbi ọlọ́run mo fi bẹ̀yìn ẹgẹ́ ti bẹ́ẹ̀ mo bí mo ṣe gbọ́ kí ni ẹ̀ mọ́ gbọ́ ó jẹ́ kan tó bá mi dújẹ́. Allahu Akbar. ẹgẹ́ ti bẹ́ẹ̀ bàbá yẹn gbé kí ni ẹ̀ṣẹ̀ àkẹ́sì ni ó bá mi dújẹ́ gan. Allahu Akbar. ẹgẹ́ ti bẹ́ẹ̀ mo jẹ́ mọ̀ pé ìkọ̀kọ̀ náà ló máa bá dé bẹ́ẹ̀. àmọ́ àwọn tó bá di sáfù ẹ̀ ni òdìkẹ́ náà fi sáfù. bẹ́ẹ̀ ni àmọ́ ká má fi àwọn bàbá ká pọ́ǹtì. àwọn bàbá yẹn gbogbo bàbá yẹn bàbá tá ẹgẹ́ ti bẹ́ẹ̀ nítorí kò sí gbogbo pẹ̀lú bá ń gbé kalẹ̀ bẹ́ẹ̀ ṣe wàá rò bí bá àlàárín yín ni. Masha Allah. ìkọ́tà yẹn máa rò ní ẹ̀ ọ̀dẹ̀ nímọ̀ bá àyè àárí o ọ̀dẹ̀ nímọ̀ pé àṣùgbọ́sálámù sí àárí mi ìmọ̀ kàkà kí tó dúdú ni tó pupa ni ṣáàyè ni ọkùnrin ni obìnrin ni o mo fi ọjọ́ tí màá jáde láyé mo fi búra mi ìmọ̀ ni eré o ẹni yóò dẹ̀ lè sọ pé òun sálámù sí rí ìgbẹ́ gan sálámù sí bí èmi máa ní èmi lágbájá báyìí ni o gbọ́ twenty sẹ́yìn ẹ̀ lọ́jọ́ torí tọ́ lọ́hùn òfin ọlọ́mù fi bẹ̀rẹ̀ wọn. ẹ ṣeun gan. àbá àṣàkámọ̀ lórí ọ̀rọ̀ pé kìíní ẹ fi ọ̀rọ̀ kìíní kan ṣe ẹbí àwùjọ ti òun tí ẹ kọ́ lè mi lọ. ẹbí ẹnibọ̀dì fún ọba sọ pé ẹ̀sìn mẹ́ ọba àgbẹ̀ wà bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ kan dání. Masha Allah. ẹ̀yin tó bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀yin tó bẹ́ẹ̀ kan dání ó máa wá bí òṣèlú ẹ̀ da ẹ̀kan tí ẹ̀yin tó bẹ́ẹ̀ kan dání Masha Allah. ah èsì ní sọ̀rọ̀ ń parẹ̀ mọ́. Masha Allah. ọ̀gá mi àṣẹ ti gùn. fọ́ìsì tó bá wà lọ́wọ́ wọn níbi tí bàbá Bariga ti sọ wípé ẹ gba mọ́tò lọ́wọ́ ẹni báyìí. pẹ̀lú ògùn Ọlọ́run pẹ̀lú ògùn Ọlọ́run. Masha Allah. Masha Allah. báwo ni ìlọrin fẹ́ẹ́ dàgbàsókè báwo ni àjọpẹ́ ṣe báwo ni ìkan táwa náà máa ṣe tábà ti nípa nínú ayé tábà ti nípa abẹ́rẹ́ tábà bá kú tán wọ́n máa sọ nípa wa náà gbogbo tó ní kálukú wa kú ṣe é sì ìfẹ́ ní ọ̀padà dì lọ́la. Allahu Akbar. ìwọ tó bá ń ṣàbúrú tó fi ṣe dàárẹ̀ fáyé ìpínlẹ̀ dàdà ni ṣe bọ́lá ògbó Ọlọ́run wájú ká lọ. Allah. àníyàn oníkálukú lọ́lọ́ máa wò wọ́n ní ẹ̀dá wojú ọkọ̀ lọ́lọ́run wò. Allahu Akbar. àníyàn wa ló jẹ́ kókó jù ó lè fiṣẹ́ mi káyọ̀ nígbà ìkan yẹn ìgbà yóò dábọ̀ tí àníyàn tó bá fi ṣe ó wà most important. Masha Allah. òní ìdí máa dùn pé kò fẹ́ pa ìdí yẹn nìkan jẹ́. ọ̀gá mi àṣẹ ti gùn mi ò ní dé bẹ̀ mọ́. ẹni tó bá ti tẹ̀yẹ ẹgẹ́ àwọn tó bá ti tẹ̀yẹ mọ́lẹ̀ tó bá ti ní kẹ́nìkan máa kọjá òun gbàgbọ́ nílò bí kẹ́kẹ́ náà. Masha Allah. bí ọba jẹ́ ìkọjá síbí ọ̀sẹ̀ lè wà láyé ẹgẹ́ jẹ́ kọ́lá bí ọba pàṣẹ. ẹ dákun ẹ̀yin yẹn share program eléyìí o ọ̀rọ̀ tó wà very important ni bàbá Bariga gbé wá fún wa ẹ dákun ẹ share program ìtorí Ọlọ́run. ẹ tó bá jẹ́ pàṣẹ ọba ní sọ̀pọ̀tà. ẹgẹ́ jẹ́ báyìí ṣe rí nìyẹn. káà bàbá bá fẹ́ dàrú káà kọ́lẹ̀ tó bá fẹ́ tó. mo fẹ́ blọọkù Abu Gawsu yìí bàbá Bariga mo fẹ́ blọọkù ẹ̀ ọmọ kékeré ni kò ní làákàyè. nítorí pé nǹkan tó ti lọ ti pẹ́ ni. nígbà tó wá di wípé àwọn kan wá ń jáde lọ́nà tó sí àwọn èèyàn àwọn ògo lọ ṣe báyìí àwọn ògo kí ló kẹ́ tí wọ́n pẹ̀lú gbogbo nǹkan tó lọ sọ yẹn. èmi ò dẹ̀ nítorí eléyìí ní báyìí lórí ẹ̀. Masha Allah. ọ̀dẹ̀ tó bá ṣe tèmi tó bá sọ mo máa kí ara mi. Ọlọ́run jàre yín pẹ́. àwọn tó ti bá mi sọ̀rọ̀ yẹn tèmi náà bá fẹ́ dàgbà bí wọn tèmi náà dẹ̀ máa jẹ́ kí ẹnu tèmi náà máa kálẹ̀ bí ti wọ́n yẹn ní ìgbọ́dọ̀ ṣé kíni ní ìgbọ́dọ̀ gbèsè kọjá tí wọ́n sọ yẹn. Masha Allah. mo fẹ́ blọọkù Ali Saidi kò ní bí arìn irọ́ nípa kò ní bí arìn mo fẹ́ blọọkù ẹ̀ mo ń blọọkù àwọn èèyàn ni àwọn kọ̀ọ̀kan. Masha Allah. ok pẹ̀lú ògbó Ọlọ́run Ọlọ́run jàre ń pẹ́ Masha Allah. nítorí tí ò mọ ni tó ṣe dáadáa sí ni ìyẹn náà làwa náà fi gbọ́dọ̀ bínú sí ẹni tó já sí pé ó kò yẹra wa ẹni tó ṣe pa aláburú ẹgbẹ òkè tá a bá wá ń bínú sáà òye ẹni tí ò bọ̀ wá sí tó ṣe tí wá gbọ́ ẹ sọ wọn láyé fún ẹni tí àmọ́ ní ìmọ̀ bó ṣe rí ní ìmọ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ bó ṣe lè dúpẹ́ fún. èèyàn máa fi ìkọ́ ní ìkànnì ẹgẹ́ ti bẹ́ẹ̀ bọ̀dọ̀ jọ àwọn bàbá wa yẹn ó jọ àtẹ́nìbò tó bá jẹ́ pé àgbàlagbà ni àbí kankan ni ẹgẹ́ ti bẹ́ẹ̀ yẹn ẹjọ́ tó jọ náà tó bá rò pé àwọn ògo lọ́rí o àwọn olóró ẹ̀yàn iṣẹ́ o àgbà bàbá Bariga ni o àwọn ló ṣe bàtàn o. Masha ẹ ṣeun gbogbo. ẹ̀ẹ́dẹ̀bẹ̀ jẹ́ kí tí wọ́n bàjẹ́ ẹgẹ́ ti bẹ́ẹ̀ ìgbọ́ta lè gbé lọ́wọ́ náà inú bẹ́ẹ̀ kó bàjẹ́ ẹ̀dá kò kó jọ torí tọ́ lọ. àwọn tó bá fèsì wọn tó bá dárúkọ tó bá fèsì wọn èmi ò tiwọ́ lọ́wọ́ mú fún yẹn. Masha Allah. lọ́jọ́ ọ̀dọ́ fẹ́ ni yìí tọ́ mi ni èmi náà dé bá fèsì mi ò tiwọ́ lọ́wọ́ mú. Masha Allah. ìjọba lè ṣe bọ́ ṣe lórí yẹn. ẹ ṣeun. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run bá wa san bàbá Bariga lẹ́san rí ṣe ti rí di tí àwa yìí fi dúró wípé olórí gidi ni gbogbo quality táwa rí lára bàbá Bariga nù wallahi summa billahi alazim gbogbo quality táwa rí lára bàbá Bariga mi ṣe ẹran rírọ̀ bẹ́ẹ̀ ṣe rí mi ojú mi kà lè jẹun mi ṣe ẹran rírọ̀
bọ́ọ̀lù tí ń bá rẹ́ni tó gbé òdodo dání bí Baba Bariga ti sọ̀rọ̀ nísìnyí wípé àfàsàkámọ̀ ẹ mọ́ sọ̀rọ̀ bíbá ẹ mọ́ àwọn èèyàn ti pè wọ́n ti sọ báyìí wàláì mi ò dẹ̀ ní ibẹ̀ náà mọ́ náà nù but point tí mò ń clear lọ òun náà ni wípé kẹ́límọ̀ wípé kò bá wa bẹ̀rẹ̀ Ògo Ìlọrin òótọ́ ni ìbá wọn bẹ̀rẹ̀ Ògo Ìlọrin ṣùgbọ́n ìgbà tí ọ̀rọ̀ tá à ń fa ìṣẹ̀lẹ̀ kò séyìí tó sẹ́yìn mi ń bẹ̀ so tí n bá sọ̀rọ̀ ń parẹ̀ mo mọ̀ ń parẹ̀ ni ìdójú mi ò bá tó mi sọ so ti yé báwọn kí yín máa kó lodò lọ lè mú mi bá ní. then àfáà yẹn tá à ń sọ̀rọ̀ ń parẹ̀ wọ́n jẹ́ tún lọ́bẹ̀ tó ṣe fídíò lánàá tó jáde kó náà mú èsì tiẹ̀ náà nínú èyí tí mo ti sọ ó tẹ̀ wá ṣe dáadáa lánàá wàláì ká ní tẹ́lẹ̀ ni irú bó ṣe jáde tó fẹ́ sọ̀rọ̀ mi o tó ní sàkámọ̀ yẹn kò sí ń bẹ̀ ńgbà náà mi ò òun lè fẹnu sọ ó dóhun lójú pé náà tó bóun sọ̀rọ̀ lórí fóònù pé sàkámọ̀ ò sí ń bẹ̀ wàláì mo appreciate pé ó sàpọ́nlé Ọlọ́run lára mi ó ní sàkámọ̀ ò sí ń bẹ̀ tó wá ní àfà sàkámọ̀ yẹn tó jẹ́ PRO wọn ó tún sọ ó wí báwọn ṣẹ́gẹ́tì bó ṣe gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ wọ́n rí pé alhamdulilayi inú nǹkan téèyàn gbọ́dọ̀ rí láre èèyàn pé ọmọlúwàbí ni ó ṣò rẹ̀ lánàá yẹn ṣẹ́gẹ́tì ó ṣàpọ́nlé èmi gan gbọ́dọ̀ fẹ́ porúkọ rẹ̀ níṣẹ́ kí n ṣe lábùkù tí n bá rí fẹ́ wá bínú Ọlọ́run so ti yé so kí yóò lòdò lọ lè mú mi ẹlẹ́ẹ̀kejì ó náà ní ọ̀rọ̀ tí Baba Bariga bẹ àfáà tí wọ́n ń pè ní Kàkàkí mo máa ń gbọ́ prógráàmù àfáà náà mo máa ń gbọ́ dáadáa ṣùgbọ́n èyí tí mo gbọ́ níjẹ̀ta tí wọ́n sẹ́ǹdì sí mi bí àwọn ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ ṣe dáa tó ìmọ̀ dárúkọ bàbá wa Khalifa Adabiya yẹn ó bà mí nínú jẹ́ wàláhì súnmọ́ ibi láìláì ẹ ṣeun Hafiz Adébísí Ọlọ́run ó control gbogbo nǹkan inshallah so ti yé bí mo ṣe gbọ́ tí àfáà náà dó ó lè jẹ́ pé àwọn kan ti sọ̀rọ̀ sí ibi tí àfáà náà belong sí kan ti sọ̀rọ̀ sáwọn àfáà wọn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà ṣe rí ọmọ tí yóò bá lẹ́kọ̀ọ́ tí ẹ̀ náà bá léèyàn fẹ́ fi bó ṣe wùwà èèyàn fẹ́ fi dá padà wàláhì èèyàn náà padà bọ́ sípò ẹni tí ò lẹ́kọ̀ọ́ àfáà yẹn kódà wọ́n dárúkọ Baba Bariga nínú prógráàmù náà wọ́n dárúkọ àfáà Sàkámọ̀ appreciate ẹ̀ wípé ẹ̀ ń fìfẹ́ hàn sí wa ní tí sì ń dùn wá ń dùn yín ṣùgbọ́n ibi tẹ́ lọ yẹn ó ti ga jù nínú àwọn tí à ń torí wọn jà sótìyé nínú àwọn tá à ń torí wọn jà náà ni bàbá wa Khalifa Adabiya wà ń bẹ tẹ́ ẹ bá ti wá ń bú bàbá Khalifa Adabiya ẹlẹ́ǹbíjà wa ẹ ti ń sẹ̀ wá nù Ọlọ́run ò ní jẹ́ jẹ̀bi níbi ìfẹ́ tẹ́ ẹ ní sí wa sótìyé wàláì súnmọ́bì ilẹ̀dí láìláìláhùwà ìdá àfà náà mọ̀ báyìí wọn ò sì pè mí lérí fóònù rí àfi tán bá pè mí rí tí wọ́n change ohun lókù tí mọ̀ wàláhì ìmọ̀ àfà náà rí kódà mo tún dọ́gbọ́n lọ bèrè lọ́wọ́ Baba Bariga pé ẹ dákun ẹni tí wọ́n ń bíjà Ògo Ìlọrin yìí tí wọ́n ń pe Kàkàkí yìí jẹ́ mọ́lẹ́ Baba Bariga àwọn fọba tó dáwọn búra àwọn náà mọ̀ rí so ti yé Hafiz Adébísí ẹ dákun ẹ mẹ́jà rò báwọn ẹ dákun ẹ mẹ́jà rò báwọn ẹ dákun ẹ mẹ́jà rò bẹ́ẹ̀ kò sí ẹni tí wọ́n mọ̀ bú bàbá rẹ̀ tara ò ní ta amọ̀ tí ń ta yín lára ṣùgbọ́n bí wọ́n ṣe ń sọ Khalifa Adabiya náà ètò tí ń ta wá lára torí pé àwọn gbogbo àwọn bàbá yẹn ní bàbá ta wá ẹ dákun Kàkàkí ẹ dákun ẹ gbọ́ wáyé púpọ̀ àfọlọ́run ọba bẹ̀yìn àmọ́ yín wàláhì àmọ́ Ọlọ́run mọ̀ yín ẹ dákun torí Ọlọ́run bá wa san yín lẹ́san rí pẹ̀lú ògo Ọlọ́run yín sì wá hẹ́ndì prógrámù yín náà nù yín tí mo kàn wá clear náà ni pé Sàkámọ̀ ọ̀mọ́ ń parẹ̀ sọ tí ìjọ ọba àwọn bẹ̀rù Ògo Ìlọrin bá àwọn bẹ̀rù Ògo Ìlọrin àmọ́ mo ti wà lógo Ìlọrin nígbà tọ́rọ̀ náà ń ṣẹlẹ̀ torí àsìkò tí wọ́n fi ń júwèé hùn èmi náà ní jẹ́ PRO fógo Ìlọrin jọ náà so nǹkan kan ò sẹ́yìn mi tí ń bá sọ ń parẹ̀ tí mo mọ̀ nípa rẹ̀ ni àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run èyí sọ̀rọ̀ nípa yín mọ́ so Baba Bariga ti sọ pé ẹni tó bá gbé nǹkan dání kì í bá ẹni tí ò gbé nǹkan kan dání fa wàhálà torí pé tí ń bẹ lọ́wọ́ rẹ̀ náà wọ́n fẹ́ kó dànù so nídìí eléyìí ẹ jẹ́ kí a máa fi àsìkò yìí ká máa fi dágbére fúnra wa kọ́lọ́run dákun kó wọ́n ṣe ní ìdágbére fáyé ẹjọ́ torí Ọlọ́run fọba tó dá yín bẹ̀yìn gbogbo ẹni tí ń jẹ́ olólùfẹ́ wa àbẹ́ni tó jẹ́ peace lover nínú wa níyà yín nínú àwọn táwọn prógrámù yìí dákun má sábà ń share prógrámù yìí share rẹ̀ lẹ́ẹ̀mẹwàá share rẹ̀ sí group share rẹ̀ sí rí page rẹ̀ share rẹ̀ sí rí profile rẹ̀ mo fọba tó dá ọbẹ̀ ọ́ torí ọ̀rọ̀ tí Baba Bariga pè wọlé sí ọ̀rọ̀ kan tó yẹ kí gbogbo ayé ó gbọ́ ni ẹ dákun àfọlọ́run ọba bẹ̀yìn àfi Ọlọ́run ọba bẹ̀yìn ẹ dákun ẹ má sábà wá ṣe bẹ́ẹ̀ assalamu alaikum wa rahmatullahi Suleiman Dare Ẹ̀dùn bàbá dáadáa ó yẹ ẹ bá ń táàgì kíní yìí ẹ bá ń táàgì fídíò yìí ẹ táàgì ẹ mọ́ gbogbo Adabiya ẹ táàgì ẹ mọ́ gbogbo Markazi ẹ táàgì ẹ mọ́ gbogbo Zumra mo rí pé ẹsẹsẹ join ni Baba Bariga ti sọ ọ̀rọ̀ ńlá tí gbogbo ayé gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ ńlá tí gbogbo ayé gbọ́dọ̀ gbọ́ kódà ẹ táàgì ẹ máwọn tẹ rí pé àjọ ń fa wàhálà láàrin ara wa kọ́lọ́hún yanjú ẹ nǹkan ẹyọ kan tí ń dá wàhálà lẹ́hùn ni kọ́lọ́hún yanjú ẹ àlùbáríkà lánàá bí lọ́dọ̀ Ọlọ́run aqulu assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.